lẹ́yìn eléyìí ni bàbá wa sọ bí tí wọ́n ti bẹ̀rẹ̀ kéwú mọ́ wọn ti bẹ̀rẹ̀ kéwú lọ́dọ̀ bàbá tó bí wọn ni wọ́n kí alukur'an níbẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ mabadi'ul ulum gbogbo táwọn ń sọ yìí nísìnyí à ń sọ tẹ́ ẹ bá sì ká tí Rashid Adam ẹ sì bàbẹ́ èyí jẹ́ pé bóyá bàbá ń lè mọ́ wọn. fún wọn bẹ̀rẹ̀ mabadi'ul ulum lọ́dọ̀ bàbá wọn mú wọn lọ sọ́dọ̀ àfẹ́sìn rahimahullah nìbàdàn iye ọdún tí wọ́n lò lọ́dọ̀ àfẹ́sìn wọn kọ́ sínú tíra lè ka ọba mẹ́ iye ọdún tó fi kíw lọ́dọ̀ àfẹ́sìn wọ́n wá múra wọn lè kó làfẹ́sìn sọ fún wọn wípé tó ọba dẹ́kọ̀ má lọ bì kan tún lọ lè wá sí yáda bí nǹkan ká bá rú ọ lójú lọ lè bá àbúrò mi ṣé Umaru Agbaji ogun tó bá rú ọ lójú máa lọ lè ké tó bá ké ń bẹ ọ̀dọ̀ mi là ló ti ké bàbá sọ wọ́n sì ké ń bẹ bàbá ní fúnra mi gángan èmi lọ́lọ́run gbé mi pàdé ṣé Adamu Namaji ó fi jásí pé tá a bá ka àwọn àfa àwọn mẹ́rin wọn náà ni bàbá tó bí wọn àfẹ́sìn ṣé Umaru Agbaji ṣé Adamu Namaji bàbá ní Kàdíríyà ni mo fi sáwí mo ní mò ń lè ṣe ń bẹ torí gbàgbà bàbá ti kéwú wọ́n ti dàfà nígbà náà tó wọ́n á lè kéwú ń bẹ bàbá ní lamma adraktuhu baharan la sahila lahu fil ulum intasamtu fi zalki talamisi bàbá ń gbà mọ́ wá rí i pé sáwí ni ń lè ṣe mọ́ wá rí i wípé eléyìí ma tiẹ̀ yìí tún kún yín sẹ́ bàbá náà wá jáde kó nu mòrídì àwọn alùpùpù ọlọ́dọ̀ ọmọkéwù wọ́n withdraw kó nu mòrídì wọn wá lọ lè di ọmọkéwù rẹ̀ níbẹ̀ ni bàbá ti àgbákò mímọ̀ tí wọ́n rí wọn ṣe ta òfin kọ̀ ẹ̀ bàbá sọ báyìí sọ pé kọ́ dàrú a gbọ́dọ̀ sọ nísìnyí wípé bàbá kan sùn ni wọ́n bára wọn láàfáà káwọn àtàjọ ọmọ kí o ṣe Adam káwọn fẹ́ pé afẹ́ kan ṣe Adam lè káníà bọ̀dá ní Adam kan sùn jọ kan báyìí dé wọ́n kàn dé báyìí dé wọ́n kàn kéwú lọ ní bàbá ṣe máa gbogbo mímọ̀ nù. ọ̀gbọ́ téèyàn bá fi lè sọ yìí o ti máa kò nídìí wàhálà ìṣẹ̀lẹ̀ làwọn èèyàn kan lọ gbé tíra ṣe Adam wá wọ́n sì ju sórí mídíà fún ọ ìwọ́n tó sọ lọ́ọ́ bá dákẹ́ kẹ́m níbẹ̀ ló ti mọ̀ wípé irọ́ lọ pa mọ́ sí Adam ṣé Adam ọ̀fẹ́ kọ́ máa kéwú àwọn kan parọ́ máwọn wọn àti fẹ́ káwọn èèyàn ó di ní tí èsè tàwọn mọ́ta wọn wọ́n fi sọ̀tàn gbèsè ayé wọn ni wọ́n fi ń bá bọ̀ wá bàbá òfin kankan bò nínú gbèsè ayé wọn má rí mi ò sí mbẹ̀ nínú gbèsè ayé Sheikh Adam bàbá wa dìde kú mbẹ̀ ni wọ́n wá fi lọ sí mọ́sárì àkọ́kọ́ wọ́n tún lọ mọ́sárì kejì bí wọ́n ti lọ orin tí wọ́n tó kọ́ nùrìn àjò wọn àyà kìnnì kan láyìíràn àrùdọ̀ Nàìjíríà abúlé gá kìnnì kan yẹn rántí orin yẹn àwọn tó bá rántí ó ti máa rántí báyìí orin tí wọ́n tó kọ́ lọ́hùn nígbà wọn sẹ́rìn àjò gbogbo wàhálà tí bàbá rí lójú ọ̀nà nígbà wọn ń lọ wọ́n rìn lọ ní gbogbo wàhálà tí wọ́n wá rí lójú ọ̀nà bí wọ́n ti ń lọ gbogbo tí wọ́n ń pàdé inú rìn àjò láwọn mashakot ó ti bá wọn àti gbogbo àwọn mashakil tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ní bàbá kọ kalẹ̀ èyí tí wọ́n kọ lórin èyí tí wọ́n kọ sítára wọn àdé orújú tó wọn bá kọ kalẹ̀ àwọn ọmọ sọ wípé ńgbà tí wọ́n dé lù kan màláíkà Jibril kan dé ni ọkàn gbèsè Adam báyìí dé ọkàn jù wọ́n sí àwọn ọmọ sọ bẹ́ẹ̀ àpárọ̀ yìí ń mọ́ wọn bàbá ti kọ kalẹ̀ bá parọ́ yìí ń tún ìjà wa ń bẹ láti ní gbogbo àfà láwọn àfà wa àtàwọn tọ́jà wọn aṣáájú wa láàfà àtàwọn tá ń pè láwọn àfà wa àtàwọn tọ́jà aṣáájú wa táwa ń tẹ̀lé wọn àtàwọn náà tá ń tẹ̀lé wọn náà àtàwọn tí ń bọ̀ lẹ́yìn wa oníkálukú ọ lọ lé ó lè jẹ́ kí gbogbo tàríkì ẹ̀kọ́ wà documented kalẹ̀ kó tó lọ wọ́n dá wa lálẹ́ fáwọn ọmọkéwù rẹ àwọn ọmọkéwù rẹ ọmọ wa bu ọjọ́ kún ọjọ́ rẹ tí èso ọjọ́ rẹ gbèsè ayé tiẹ̀ gan lùsù owó lùsù àwọn gbèsè ayé rẹ wọ́n máa bu ọjọ́ kún ọjọ́ rẹ àwọn tó ṣe wọ́n máa lò ṣe ọgbọ́dọ̀ jẹ́ ká yí ọmọ bó ti ń lo ayé rẹ bọ̀ wá nínú àǹfààní tí àrílára Sheikh Adam bàbá ṣe yíhun tán bàbá wa gbàgbé àwọn tí wọ́n rí àǹfààní kékeré lọ́dọ̀ wọn bàbá ò tó gbàgbé ẹ̀ wọ́n tó sọ sínú tíra èyí tó wọ́n sọ ní tíra wọ́n ṣe ní wáàsí òun náà tíra lòun náà tó yẹ bá fẹ́ kọ́ kalẹ̀ ẹ bá ti gbọ́ wáàsí ẹ̀yọ́ kọ́ kalẹ̀ fún wọn ó di tíra àbí ọ̀dà kọ́lẹ̀ tó nínú documentary lòun náà wà bàbá sọ wípé ọ̀dọ̀ àfáàlà bí ó ń kíjìpá kọ́lọ́n kọ́kẹ́ wọn àfáàlà bí ó ń kíjìpá bá níwájú ta wọn làwọn rí tí wọ́n ya kẹ̀kẹ́ wọ́n wá kọ dàrájà sí ìsàlẹ̀ rẹ̀ wọ́n níbẹ̀ mo ti ma kẹ́límà dàrájà bàbá ń kọjá lọ ni wọ́n rí ṣé mà wípé bàbá ti ma wọ́n ti ń ké mabadi'ul ulum ó ti bá wọn bàbá ti ma ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n ti ma nǹkan kọ wọ́n ti ma nǹkan kà ó ti yé báwọn kì í jẹ́ pé nìkan lọ́yẹ̀sẹ̀ kọ́ wa pé dàrájà kẹ̀kẹ́ rárá bàbá dàrájà wọn àti sọ́yà kí kẹ̀kẹ́ ní jẹ́ dàrájà bàbá ó sì tún ṣe àbòsí kẹ́límẹ̀ ẹ̀yọ̀ kan ni fún àfáàlà bí ó ń kíjì wá bàbá níwájú ta lé wọn mo ti rí
La ilaha illallah. Látara àmọ́ Nàìjíríà. musaqafu ni Maulana Sheikh Adam Radiyallahu. wa rajulun tarikhiyun ọgbọ́. Akramakumullah. So èyí wọn jẹ́ àmà wípé gbogbo bí tí wàá fà bá ti rá àǹfààní kan ọgbọ̀dọ̀ sọ jáde báyìí bọ́ ọba yẹ pa àǹfààní nìmọ̀ ọ̀la òbí ọ́. ó ti yẹ bá Sheikh Adam sọ yìí èyí tó jẹ́ ti bàbá wa Alhaji àgbà bàbá Sheikh Kamal ni bàbá ń wí pé àwọn lè béèrè lọ́wọ́ wọn fáwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn fẹ́ sọ̀rọ̀ káwọn tiẹ̀ bá wọn sọ̀rọ̀ làwọn lè béèrè wípé ẹ̀rọ sáyé láti tó ọgbọ́n pé kí n tiẹ̀ kí n bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹni tí ẹsẹ̀ ń bọ̀ wá tó wá rí ẹni tí ń lù lọ́wọ́ Mashallah. ó ti yé wọn pé ẹni yìí star ni jẹ́mi náà tiẹ̀ déwájú wọn ká tiẹ̀ wọ́n bá mi kí n láǹfààní àti bá wọn sọ̀rọ̀ ìbá wọn sọ̀rọ̀ ni ọwọ́ ajẹ́ dùnmọ́ fún wọn ọwọ́ lè sọ fún bàbá wọn pé mo bá Alhaji Kamal sọ̀rọ̀ ọgbọ́n Àgbọ́yé bàbá. náà ẹnu èyí wọn látàn ta ló jámà Sheikh Adam. Sheikh Adam fọdílù ẹyọ kan ni wípé mo bá wọn sọ̀rọ̀ rí níjọ́ tí bàbá dé èèyàn tán tí wọ́n dókè gíga tán ọgbọ́n tí gbogbo gíga ń wò wọ́n lókè Allah. bàbá dé gíga tán gbogbo gíga tí wọ́n wò wọ́n lókè bàbá wa fi ọjọ́ ọ̀nẹ̀ pamọ́ Wọ́n sọ bàbá jáde. sọ jáde Rahimahullah. ìta ń pè ní àmánà nù. so ẹ̀kọ́ ń walillahi walilladhina la yu'minuna bil akhirah masalu sawhi walillahi le masalu le a'la. rántí ní kéèké kúkè. Lilladhina la yu'minuna Ẹ rántí ń tọ́ parí ẹ̀ mọ́. akhirati mathalun sawin Ẹ̀hẹ́. walillahi al-mathalul a'la Ẹ̀hẹ́. wal azizul hakim. Barakallahu fik Al-Azizul Hakim lọ sá mi ń jà ìwọ̀n abẹ́tẹ̀ nǹkan mi pàrọ̀ ẹ̀. Lilladhina la yu'minuna bil akhirati mathalun sawin. àwọn tí ó bá gba ọjọ́ àlìkíyàmà gbọ́ tí wọ́n la yu'minuna bil akhirah àwọn tí ó gbà pé àwọn ò fi ayé lẹ̀ àwọn lọ yọkà àwọn àkàlẹ́ yà wọn gbogbo ẹni tí ó bá ti gbà bẹ́ẹ̀ masalu sawi àpèjúwe ebu ni ó máa fi lẹ̀ àmẹ́ni ó bá mọ wípé tóun bá lọ tán yóò tún ká àwọn àkàlẹ́ yìí ó ti wá òun ni ó ní al-masalul a'la. so al-masalul a'la yẹn la gbọ́dọ̀ wá tíráyì láti máa fi kalẹ̀ Látara àwọn tí wọ́n rí látara àwọn tí wọ́n rí bẹ́ẹ̀. Rahimahullah. ọgbọ́n mi kọ́ sí Àgbọ́yé náà. bí Sheikh Adam ti rí nu. Radiyallahu ta'ala. bàbá ọgbàgbé ẹ̀ bàbá wa dá markas ilẹ̀ ìtàn bí wọ́n ti dá markas ilẹ̀ bàbá sọ sínú tírà bàbá tún ṣe níwáàsí lódìdí kẹsẹ̀tì tí ò sí ìrújú kan inú ẹ̀ ni bàbá ti jẹ́ àmọ́ wípé bàbá Leila Sheikh Abdulrahman Salahuddin ni bàbá Leila Rahimahullah. bàbá ní báwọn kan bá ń pa àjọ dá markas ilẹ̀ bàbá ní àjọ dálẹ̀ ń pa ká mọ́ kọ́ wọn àmọ́ kọ̀ àjọ dálẹ̀ nípa ká sọ lé kéwúlò kọ àti gbogbo ètò bí markas yóò ṣe lọ ó ti bá wọn àtorúkọ tí ń jẹ́ àti bóò láti máa ṣe ó ti bá wọn bàbá àjọ ṣe yìí ètò ti dúró ọwọ́ akẹni tí ó kún mi lọ́wọ́ tá a fi rí sí Inshallah. òun ló gbé wọn dé ọ̀dọ̀ bàbá Leila. Rahimahullah. ok ìwà gbé wọn débẹ̀ tí bàbá yẹn wọ́n bẹ̀rẹ̀ sí iṣẹ́ pẹ̀lú wọn Sheikh Adam ó nípa kájọ bẹ̀rẹ̀ àmọ́ kò lè sọ pé ọmọ kan tó sojú òun jáde rè sẹ́ẹ̀tì àkọ́kọ́ bàbá Sheikh Adam sọ pé sàtífíkẹ́ẹ̀tì sẹ́ẹ̀tì àkọ́kọ́ kò sojú ẹ̀. ṣé wọ́n yí pé bàbá jẹ́ ká mọ̀ wípé Sheikh Abdulrahman Leila wọ́n ní tí wọ́n bá ń ka ìtàn àwọn tí wọ́n sì ń ka ìtàn markas wọn ò gbọ́dọ̀ yóò kọ́ wọn fún mẹ́. Ǹjẹ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí ìjà rẹ̀ nìkan sọ pé kò rí bẹ́ẹ̀ lójú ayọ̀ Baba Leila. kò sẹ́ni tí ó pé kò rí bẹ́ẹ̀ Ahyakumullah sa. torí pé n tó sojú gbogbo àwọn yẹn ni bàbá Leila ti kú kí Sheikh Adam ó tó sọ àmẹ́ni àwọn tí wọ́n lè já wọn pọ̀ láyé níjọ́ náà. àwọn gbàgbé pé ìtàn tí ọba ti dàrú Sheikh Adam kì í dàtàn rú Radiyallahu anhu. ẹni tí ìbá dẹ̀ dàtàn rú yóò stand bẹ́ẹ̀ nìkan kan ò ní lè já Mashallah. torí pé kò ní fi nǹkan kún ìtàn yẹn bí n lé táwọn èèyàn wọn jà Bismillah. àmọ́ ilé sọ jáde ń bi rẹ́kọ̀d ọgbọ́n Àgbọ́yé bàbá. wípé Sheikh Abdulrahman Baba Leila ní ipa níbẹ̀rẹ̀ markas tí wọn ò sì yorùkọ wọn kún bẹ gbogbo markas ìjọba sọ̀tọ̀ markas láyé tó bá ti lè dákọ̀ Sheikh Adam tó ń bá tàn bọ̀ tó bá ti yọ Baba Leila kú ń bẹ̀ ọ̀dà tán Sheikh Adam rúnu torí bàbá wa gẹ́gẹ́ ni wọ́n sọ yìí tàn wọn fúnra wọn. Rahimahullah. tí Sheikh Adam ọba wa sọ báwọn tí wọ́n bò ó mọ́lẹ̀ tí wọ́n sọ nígbà yẹn kẹ́kẹ́ àwọn èèyàn mọ̀ pé ó tiẹ̀ nípa kan ràn mí lọ́wọ́ rí àbó ní orí pa kan níyà yìí wọ́n bá láwọn fẹ́ kí wọ́n mọ̀ tí bàbá ọba kọ́ ọ́lẹ̀ tí wọ́n ò sì sọ sínú késẹ́tì yọ wà nù tá a mọ̀ fà báyìí ájọ mọ̀ fà ni Ẹ̀rí. ọgbọ́n Àgbọ́yé bàbá. àkókò sojú àwa
báwọn yẹn bá ní ó sojú àwọn àgbà bàbá wọ sọ àdùn lórí ẹ bàbá yẹn sọ lẹfìmọ wípé musakọfù ní Sheikh Adam wọn dẹ ní àmánà so èyí wọn náà ní látara musakọfù tí wọn jẹ àti àmánà tí wọn ní bàbá fi ń wí pé inú ọ̀rọ̀ wọn pé àwọn Ansarudeen ẹjọ́ tí wọn láwọn yọwọ́ abánimọ̀rí ẹsẹ̀wé ẹ̀sùn tọwọ́ bọ̀wé gẹ́gẹ́ bí n ti gbogbo wa náà àgbò níjọ́ náà lóhùn ọjọ́ eré bàbá Sheikh Adamu ètò 50 years lọ́dún náà tẹ́fì mọ̀ wípé bàbá yẹn civilization tí wọ́n níyẹn ni wọ́n fi mọ̀ wípé táwọn ọba ṣerú nǹkan báyìí tó bá padà yá ó ṣeé ṣe kí nǹkan yìí wọ́n fẹ́ ní àròyé nínú wọ́n yanjú gbogbo ní tẹ́ ń jàròyé kan tó lọ èyí wọn náà ọ̀kan nù.